òkè gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́ mọ́lẹ́mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ Sokoto kẹbẹrẹ bíi ìjà. Èmi lọ́ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà máa gbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo sì nígbàgbọ́ pé lágbára lọ́wọ́ Olódùmarè yóò gbà fún wa. Mo kẹ́yìn àlèwò là mọ́ fún wàrà sátọ̀ làhàmbíyá ẹ̀ ẹ̀yin afá Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ pátápátá mukadam sheok gbogbo mùsùlùmí ayé pátá mo kí n bí asalaamu aleykum rahmatulahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi rẹ́fẹ̀rẹ̀ndì bíṣọ̀pù nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi kérúbù and sẹ́ráfù celestian wípé àgbogbo christian àgbáńlá ayé pátápátá pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú gbogbo yín àti gbogbo ìdílé yín o. Mo wá tara ṣàṣàṣà mo kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀yin ẹlẹ́sìn kẹsìn kan ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé mo kí yín pé ewé á máa jẹ́ egbò á máa jẹ́ àní ṣe ewé já àní ṣe egbò wà àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣubú ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣìṣe àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ̀ ń fi kan ṣoré kiri èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá ẹ fi ṣe wá lóore owó ẹ fi ṣe wá lóore ọlá ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná mo ṣèbà ọjà tó kún tí ò lérò mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbààgbà mo ṣèbà yín o. Mo wá kí kábíyèsí ọ̀nìrìṣà jìgbìnìbí àti àpọ́n aláṣọ àlà funfun gbò ọ̀jájá fìdí ọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá the second Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo kí bàbá tèmi kábíyèsí ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Mo wá fi yín ẹ̀yin méjèèjì mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá ńlẹ̀ Káàárọ̀ Oòjíire ìyẹn ọba Yorùbá tòótọ́ tó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá tí sì ń ṣèfẹ́ ọmọ Yorùbá ni tí èyí ṣe bí irú Olúwo ọba. Mo kí n pé kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹ́sìn ọba kó jẹ kó pẹ́ kírù kẹrẹ̀ kó pọ̀ jaburata. Mo wá kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé. Mo fi yín kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá. Mo kí gbogbo ọmọ Yorùbá ní Kwara bẹ́ẹ̀ mo kí gbogbo ọmọ Yorùbá ní Kogi. Mo kí Professor Banji Akíntóyè Alànà gbogbo ìran Yorùbá pátápátá. Mo wá tara ṣàṣà mo kí bàbá tèmi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé tẹ́lẹ́tẹ́ńtẹ́ ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí. Mo kí yín mo lò yín lọ́gẹ̀ẹ́ ọ̀nà lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ò ní fi yín pa wá lẹ́kún báyìí òòrùn yín àátúbọ̀ rí sásọ pẹ́ àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ọdún tuntun tá a ṣẹ̀ṣẹ̀ bọ́ sí ọdún ayọ̀ ní ọ̀jẹ́ fún kó wá wa a ní ṣe oore ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run oore tá a ṣe tí ó dibi Olódùmarè ò ní jẹ́ ká ṣe o lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo kí yín ẹrù tàbí amọ̀ èyí sì yìí tú gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá àti ní diaspora o àti nílẹ̀ Káàárọ̀ Oòjíire ẹrù tàbí amọ̀ èyí tú wọn ò ní gbé ká mọ́lé oore tẹ́ ẹ ṣe tí ó dibi tí ó dẹjọ́ táwọn ọ̀tá yín ó fi wá mọ́ yọ̀ yẹn Olódùmarè ò ní jẹ́ ká ẹ lè ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo kí gbogbo yín o. Mo wá kí ló gbé mi jáde inú mi bàjẹ́ lánàá inú mi tún bọ̀ bàjẹ́ nígbà tí ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé tí wọ́n sọ̀rọ̀ nípa ìjàmbá mọ́lẹ̀ gbàgbé tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn níbi tí àwọn ọmọ 35 ọ̀dọ́ léńjeléńje
tí wọ́n ti gba ìkúrú jẹ lọ́wọ́ ẹbọra láì ròtì tẹ́lẹ̀. Àmọ́ bí gómìnà ṣe sọ̀rọ̀ lónìí, ìbànújẹ́ gorí ẹ̀mí mi torí wípé oore ṣíṣe kó má ṣe wípé ó ti fẹ́ ṣe tán tí ó dópin látọwọ́ ọmọ ẹ̀dá. Torí pé oore ni Naomi ṣe o, oore iná ìlàlájì Oríyọmí Hamzat ṣe. Píríncípà náà tó sì fi iléèwé rẹ̀ lẹ̀ pé kán lò oore ló náà ṣe. Wọ́n ní àníyàn bí pẹ̀lú tán ṣe. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tẹ́ wá mú ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat tẹ́ bẹ̀rẹ̀ sí ní wí kàtàkàtà, mo fẹ́ kẹ́ ẹ rántí o, tẹni tó dé la rí o, àmọ́ tẹni tó ń bọ̀ o. Òjò sì ń rọ̀, òjò ń payọ̀, inú òrì ń dùn. Ṣé òjò ti gbàgbé òrì ti gbàgbé pé bójò bá dá òrùn ọ̀ràn, bórùn bá sì ràn kọ́ àbà nǹkan sí òrì náà. Pàápàá jùlọ irú obìnrin ẹlẹ́nu gbọ́tọ̀gbọ́tọ̀ kan tí ń sọ̀rọ̀, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Tẹ́ wá wà lórí ìkànnì yín tẹ́ ń yọ Alhaji Oríyọmí Hamzat tẹ́ tó ń fún un lépè fún kíni kí kíni má bàa ṣe. Ṣé nítorí pé ńgbà tẹ́ ń sọ̀pọ́ọ̀tì ìyá onítìrí ìyá onídọ̀tí tẹ́ ẹjọ́ ń kóra yín kí, tẹ́ declare pé ẹgbẹ́ Yorùbá nation, tẹ́ lọ rèé kógun já ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú sẹkítẹ́rìàtì nìbàdàn kó tó di pé ọwọ́ pálábá ṣẹ́gi, léyìí tí àwọn ọmọ yẹn sì ń bẹnu àhámọ́dìsìn tá a ti rẹ́ni tó ti gbẹ́mìí nínú wọn nínú àhámọ́. Ṣé nítorí pé Alhaji Oríyọmí Hamzat wọ́n jáde gbangba láti sọ wípé igun àwọn tó wá kọlu ọ́fíìsì ìjọba kì í ṣe igun Yorùbá nation tí gbogbo ayé mọ̀, kì í sì ṣe pé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ mọ̀ sí. Ṣé nítorí ẹ̀ lẹ́ fi wá wò pé nínú àdánwò pírọ́blẹ́mù tó wà báyìí kẹ́ ẹ máa fi ṣe yẹ̀yẹ́? Ẹ̀yin kọ́ lọ́lọ́run. Wàláhì tàlá gbogbo ẹni bá sì yọ Alhaji Oríyọmí Hamzat tó jẹ́ pé wílílì ní ń yọ ọ́, tínú rẹ̀ ń dùn sí ìṣubú Alhaji Oríyọmí Hamzat, tínú rẹ̀ ń dùn sí àdánwò tó bá Alhaji Oríyọmí Hamzat lọ́wọ́lọ́wọ́ àti olórí Sílẹ̀kùnọlá Naomi agbára lọ́wọ́lọ́wọ́, àwọn náà ẹ̀ǹkántà àdánwò tí ó jurú èyí tí àwọn kónú rẹ̀ yìí lọ. Àbáríkà àwọn tó Olódùmarè kólé ayé lé lọ́wọ́. Torí wípé Naomi olórí Naomi àti Alhaji Oríyọmí Hamzat wọ́n ní àníyàn bú pẹ̀lú tó ń ṣe. Ní tó jẹ́ kí nínú mi bàjẹ́ lénìí ni wípé ọ̀rọ̀ tí gómìnà sọ lónìí ó bà mí nínú jẹ́, mo sì fẹ́ kẹ́ ẹ gbọ́. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Quite a number of people have been reaching out to me saying, oh, this thing happened in another state. It happened also FCT. Nobody went to jail. Why is it in Oyo State that some people are going to jail? I said, well, Oyo State is not Anambra State. And no matter how highly placed, justice must be done. Judiciary will be. It's in their court. If you think you can grant bail pending the trial, I don't have anything against it. But trial, the people must go on trial. So, people come to me and I've been saying to them, Oyo State, even if this entire country decides not to follow the rule of law, Oyo State we will follow, we will dare to be different. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o. Well, look. Mo rò pé lórí ọ̀fẹ́ láti gbọ́ ohun tí gómìnà sọ. Ẹ jẹ́ ń play rẹ̀. Kẹ́ ẹ máa gbọ́ kí n wá tó tún yànnàná ẹ̀ torí èdè èbó ni gómìnà lò. Ẹ jẹ́ kí n tu ní Yorùbá. Ọlọ́run ní jí kárí rẹ̀ wọ́n ní Oyo State o. Quite a number of people have been reaching out to me
gómìnà ní wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí Olódùmarè ò ní jẹ́ ká rírú ẹ̀ mọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n wá tẹ̀síwájú, wọ́n ní pé ọ̀pọ̀ àwọn èèyàn ni a ti ń kàn sáwọn lórí aago, lórí ìpè àti WhatsApp àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ yìí. Ẹ máa gbọ́ lọ. Saying, oh, this thing happened in Anambra State. It happened also FCT. Nobody went to jail. Why is it in Oyo State that some people are going to jail? I said, well, Oyo State is not Anambra State. And no matter how highly placed, justice must be done. Gómìnà ní wípé ọ̀pọ̀ àwọn èèyàn ń pe àwọn wípé ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ ní Anambra, ó ṣẹlẹ̀ ní Abuja, léyìí tó sì jẹ́ wípé kò sí ẹnikẹ́ni tí wọ́n rán lẹ́wọ̀n ní àwọn ìpínlẹ̀ méjèèjì tí àwọn dárúkọ yìí. Gómìnà wa sọ wípé àwọn fẹ́ ká mọ̀ wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣe Anambra, ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣe Abuja, wípé àwọn ò fẹ́ mẹ́ni yòówù tí a jí ọ̀rọ̀ yóò bá ṣe mọ́ lórí pé n tí àwọn fẹ́ ni wípé wọ́n gbọ́dọ̀ fojú kàtà òfin. Fẹ́kẹ́ gbọ́ lọ. Judiciary will be, it's in their court. If you think you can grant bail pending the trial, I don't have anything against. Gómìnà ní wípé àwọn adájọ́ wà níbi táwọn ti ń sọ̀rọ̀ yìí pé àwọn ò lòdì sí wípé wọ́n fún wọn ní bóyá kí wọ́n fún wọn ní bail láti máa ti ilé wá jẹ́jọ́, wípé àmọ́ pé wọn ò ní jẹ́jọ́ yẹn pé ká tutù ẹ̀ dànù. Ẹ máa gbọ́ lọ. But trial, the people must go on trial. So, people come to me and I've been saying to them, Oyo State, even if this entire country decides not to follow the rule of law, Oyo State we will dare to be different. Ọ̀rọ̀ ilé. Gómìnà ní wípé ó kù sí àwọn adájọ́ lọ́wọ́ wípé ó di dandan o kí Alhaji Oriyomi Hamzat àti olórí Sílẹ̀kùnọlá Naomi pẹ̀lú píríncípà kan fojú kàtà òfin. Wọ́n ní àwọn èèyàn ti ń wá bá wọn pé káwọn ó jèbù rẹ̀, wípé àmọ́ àwọn sọ fún wọn wípé kódà kí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ká kọ̀ láti má ṣe ẹjọ́, láti má bọ̀wọ̀ fún òfin, àwọn ń jẹ́ kó yé wọn wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí o àwọn tẹ̀lé òfin, àwọn ó sì rí wípé àwọn ẹni yìí wọ́n ṣe kíni, wọ́n fojú kàtà òfin. Ìbéèrè mi wá rèé sí gómìnà wa ọlọ́lá jùlọ Ẹnjìnìà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé. Amọ̀yín sí gómìnà mẹ̀kúnnù, amọ̀yín sí aláàánú, amọ̀yín sí ẹni ìlú fẹ́, tá a sì mọ ipa ribiribi tí Alhaji Oriyomi Hamzat tí wọ́n kó láti rí wípé ẹ bọ́ sórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Alhaji Your Excellency, nítòótọ́ kò sẹ́ni tí n tó ṣẹlẹ̀ sí, kò sẹ́ni ó dùn mọ́, àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé a lè lé ọmọ burúkú fún ẹkùn pajẹ́ o. Bẹ́ẹ̀ bá tiẹ̀ wàá ro gbogbo ẹ̀, ẹ wo ọjọ́ tí Alhaji Oriyomi Hamzat tí wọ́n ti gbà yín nígbà òjò rí, ìgbà ẹ̀rùn nìyí ẹ̀yin náà gbà wọ́n. Your Excellency, ẹ má jẹ̀bi torí bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ yìí, àwọn tó bá nímọ̀ nípa òfin tí wọ́n mọ bí òfin ṣe rí, wọ́n understand ọ̀rọ̀ tí gómìnà sọ, torí wípé ọ̀rọ̀ tí gómìnà sọ yìí yóò dá ìjayà sí ọkàn àwọn adájọ́. Wọ́n á sì fẹ́ ṣe kíni, wọ́n á fẹ́ ṣe gbogbo nǹkan fínífíní láti má wá ìkọsẹ̀
látọ̀dọ̀ gómìnà torí pé with all indications ó ti show wípé gómìnà fẹ́ kí àwọn Alhaji Oriyomi Hamzat olórí Sílẹ̀kùnọlá Naomi àti principal kan fi ojú kàtà òfin kọ̀ wá wo èmi ni mo ṣe ní inú mi bàjẹ́ inú mi ó bàjẹ́ mo dẹ̀ sọ nínú ètò tí mo ṣe lọ́jọ́ wo mo ní pé kábíyèsí onírìṣà àrólé odò àjẹgbẹ̀nẹ̀bí àti àpọ́n aláṣọ àlàfúnfú gbọ̀ jáde àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ kò sẹ́ni tí ò rí yín lórílẹ̀‐èdè Nàìjíríà tí ó lóun ò rọ́ba aládé torí wípé kí ni ẹ̀yin àti Sultan of Sokoto ẹ̀yin méjèèjì ni co-chairman no traditional council ní orílẹ̀‐èdè Nàìjíríà léyìí tó túmọ̀ sí wípé nílẹ̀ kóòtù òjíire lónìí kò sí ọba tó lágbára tó onírìṣà mo dẹ̀ sọ fún yín pé kò sí ẹni tó jẹ́ àmọ́ Naomi o either she is a prophetess or anything ẹ̀yin yìí onírìṣà ẹ̀yin lẹ jẹ́ ká mọ prophetess Sílẹ̀kùnọlá Naomi torí pé kí ni ẹ̀yin lẹ fawọ́ wọn sókè gẹ́gẹ́ bí olórí àrólé Oòduà nílé Ifẹ̀ ìní gbogbo ayé fi wá mọ olórí Naomi mo dẹ̀ tún sọ kínní kan lóòótọ́ onírìṣà àrólé Oòduà kábíyèsí ẹ ti bímọ obìnrin alálùbáríkà tẹ́lẹ̀ àmọ́ the heir apparent to the throne tí a tó mọ̀ sí crown prince obìnrin yìí ló bí fún yín tó bá wá ló lẹ́sẹ̀ tó ti ṣẹ̀yìn ẹ máa wo ti orí adé ẹ wo ti ọmọ ọba Tadéníkáwò Ògúnwùsì tó jí ọmọ bíbí inú yín tó jẹ́ pé ẹ̀jẹ̀ yín ni tó jẹ́ pé flesh yín ni tó jẹ́ pé complete yín ni ẹ fi dá sí ọ̀rọ̀ olórí Sílẹ̀kùnọlá Naomi bí ọ̀rọ̀ bá pẹ́ jù a máa gbọ́mọ́ ni lọ èsìkéèsìn ó ti ń bà lé imí yìí ọ̀rọ̀ yìí ti ń kọjá bá a ti lérò torí kí gómìnà tó bọ́ síta gbangba láti sọrú ọ̀rọ̀ tí wọ́n sọ lénìí ó beyond our own reasoning mo dẹ̀ wá pé kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn mo bẹ̀ gbogbo ẹ̀yin Central Council of Ibadan Indigenes ẹ dákun mo fi ọ̀sán méjì ilẹ̀ Ìbàdàn mo fi bẹ̀ yín ẹ lọ rèé bá wa bẹ̀ gómìnà ẹnjìnì Abíọ́dún Olúwaṣèyí Mákindé kájèbù rẹ̀ inú wa ò dùn kò sẹ́ni inú wa dùn lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àmọ́ ọ̀bẹ bẹ́ gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ́nu ọ̀bẹ ti ṣe tí ó ṣe o orí bíbẹ́ sì kọ́ lóògùn orí fífọ́ tẹ́ ẹ bá rán olórí Sílẹ̀kùnọlá Naomi àtàlájì Oríyọmí Hamzat pẹ̀lú principal lẹ́wọ̀n kò dá nǹkan kan fún yín excellency bí ìgbà tẹ́ ẹ kàn sí ojú egbò àwa ọmọ Yorùbá ni torí pé gbogbo èèyàn nígbàgbọ́ wípé oore ni Alhaji Oriyomi Hamzat ń ṣe alẹ́lẹ́ni tí Alhaji Oriyomi Hamzat ṣe we can never be 100% perfect we can never ìní mo ti ń sọ pé ẹ̀yin olórí burúkú ẹ̀yin ẹni ibi tí pamọ́ rẹ balùwẹ̀ tẹ́ ń yọ Alhaji Oriyomi Hamzat pẹ̀lú tó dé báwọn yìí àbà ẹ ti gbàgbé ni pé Ọlọ́run ọba nìkan ni èé ṣàṣìṣe we are all prone to mistakes Ọlọ́run nìkan lọ́ba tó pé tẹ́ bá wá fẹ́ fi àṣìṣe Alhaji Oriyomi Hamzat tẹ́ fẹ́ fi bí wọ́n ẹ fẹ́ kó oore oṣù ní í ṣe ni mo dẹ̀ ń bá àsìkò yìí sọ fún sóyẹ kó rí bẹ́ẹ̀
àbí kí ló lóun ń jẹ́ lórí dákun ẹ̀ lórí sọ agbẹjẹmọ́wọ́ o lórí ọ̀rọ̀ Alhaji Oriyomi Hamzat ẹni tí ọba ti fẹ́ sánkú kọ́ má kàn máa dánwò fún Alhaji Oriyomi Hamzat ẹ má kàn kún tẹ́ ẹ bá lè bẹ̀bẹ̀ fún Alhaji Oriyomi Hamzat lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ sì sẹnu yín déédéé síbí Ìbàdàn wu ọmọ wọn ìran kó jìyà o Ọlọ́run ní jẹ́ kí Alhaji Oriyomi Hamzat ó jìyà oníyà orí gbogbo mẹ̀kúnnù tí ń ṣoore fún ọlá ọkàn kan tí fi ń ṣe yóò kó Alhaji Oriyomi Hamzat yọ nínú àdánwò tó kó sí kò sẹ́ni tó kọjá àdánwò kò sí àdánwò tí ó wà débẹ̀ dá tí ò ní solution ọlọ́mọdé ò dé bá wa mo pe gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlùlù ọ̀nìrìṣà ẹ rí i pé mò ń tẹnu mọ́ ọ̀rọ̀ ni kábíyèsí àrólé Oòduà tẹ́ ẹ bá mà fi olórí Naomi lẹ̀ tí ń tá àrò bá lọ rèé ṣẹlẹ̀ ìtàn ò mà ní gbàgbé yín Tadéníkáwò Prince Tadéníkáwò Ògúnwùsì tó jí ọmọ tí olórí Naomi bí fún yín kí lẹ fẹ́ kó sọ ojú wo lẹ fẹ́ kó fi wò yín àrólé Oòduà a call alone can settle this issue tèmi nígbàgbọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí gómìnà náà ń sọ ìtara ni ìtara pé ẹ̀mí ọmọ léńjeléńje tó jẹ́ wípé àmọ́ tí wọ́n dà lọ́jọ́ ọ̀la gómìnà ń bẹ́nu wọn sẹ́nitọ̀ ń bẹ́nu wọn pírẹ́sídẹ̀ǹtì ń bẹ́nu wọn lọ́ọ̀yà ń bẹ́nu wọn dókítà ń bẹ́nu wọn ọ̀gá ọlọ́pàá ń bẹ́nu wọn ọ̀gá prison ń bẹ́nu wọn ọ̀gá kọ́sọ̀mù ń bẹ́nu wọn ìtara pé àmọ́ tí wọ́n jẹ́ lẹ́yìn wá ọ̀la ìní ṣe gómìnà kì í ṣe pé gómìnà náà wà atlas kì í ṣe bẹ́ẹ̀ the governor is trying to satisfy and to let people see that justice is served torí àwọn òbí àwọn ọmọ tápapòdà ni àmọ́ àwa ń rọ gómìnà mo dẹ̀ ń rọ òbí àwọn ọmọ tí ẹ̀mí wọn bọ́ ní ìfọ́náfọ́sù ìpè ẹ dákun ẹ ṣíjú àánú wo Alhaji Oriyomi Hamzat àti olórí Sílẹ̀kùn Ọlá Naomi ẹ ṣíjú àánú wò wọ́n ẹ dákun ẹ ní lọ́kàn wípé àwọn kọ́ wọ́n pa ọmọ yín àmúwá Ọlọ́run ni ẹ ní lọ́kàn wípé bẹ́ẹ̀ yóò ṣe ìmí ò ṣe ẹ ní lọ́kàn pé Ọlọ́run ní gbogbo nǹkan yé ẹ gbà kádàrá ẹ gbà kámú kò sí ní tá a fẹ́ bá a gbowó fún yín yóò tán kò sówó tí gómìnà kò sí owó tí mọ̀lẹ́bí Ọ̀nìrìṣà kò sí owó tí mọ̀lẹ́bí Alhaji Oriyomi Hamzat lè gbé fún yín tó lè ra ẹ̀mí àwọn ọmọ yín padà ẹ kọ́kọ́ gbà yẹn náà àmọ́ ẹ má jẹ́ kí olóore kó kú sípò òkà ọba òkú ìkà ńlẹ̀ ọ̀tá ń pa ìkádìí méjì ni ó bàbá sì ní méjì ó ṣe gùn tó láṣẹ dáná ẹ̀ ó ṣeéṣe ká dáná sun gbogbo ilé. I know there are some forces behind this case. January 14 ìgangan ni ìgbẹ́jọ́ máa bẹ̀rẹ̀ and that will be at the High Court. High Court. Ẹ má jà kúrò fúnra wa. We know the outcome. Àmọ́ tó lè ṣẹlẹ̀. Àsìkò fi ẹ̀hónú hàn kọ́ la wà yìí. Àsìkò ìbí Ọlọ́run àti ìbẹ́ ìjọba. Ọlọ́ngán ní lẹ́yìn òun ká tó bẹ̀rù ìjọba. Ẹni ìjọba ò lè mú kò sí. Ìjọba tó mú mi tí mo máa yọ oṣù tí mo lò. Ọlọ́run ní jẹ́ ká ṣìṣe. Àmọ́ fẹ́ kí gómìnà
kẹ́ẹ̀kan wo wàhálà ìdààmú fìtínà Alhaji Oriyomi Hamzat lórí àti rí wípé ìjọba yín ò wó ní kẹ́ ẹ wò mọ́ wọn lára kẹ́ ẹ bá wa dáríjì wọ́n ẹ dákun Excellency, I know how you feel and I also have the same feelings because tọ́ta ọmọ mi bá ń bẹ̀ ń kọ́. And here is what the governor said. He said 35 innocent children died at the Farm Fair stampede. The organizers must go on trial. A lot of people have been reaching out to me that Anambra and FCT did not make any arrest when the same incidents happened there. I said, this is Oyo State. Even if Nigeria does not follow the rule of law, we shall uphold the rule of law in Oyo State. If the court think they can go on bail pending trial, I have nothing against it, but they will surely go on trial. Justice must be served for those children. Ọ̀rọ̀ gómìnà nìyẹn. Court, if the court think bracket tí gómìnà bá fi lè sọ̀rọ̀ báyẹn status quo remains. Ẹ má jẹ́ àtànra wa. It is not certain they will grant them bail on 14th. Ẹ má tanra yín àfi ká bèrè fún àánú lọ́wọ́ gómìnà Abíọ́dún Seyi Makinde. Ká dẹ̀ pé Ọ̀nìrìṣà, ká pé Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, ká pé gbogbo àwọn ògbóǹtarìgì ọmọ Ìbàdàn pé ẹ bá wa bẹ̀ gómìnà. This is not about federal government. This is about Oyo State. Bẹ́ẹ̀ bá mọ̀, ìgbẹ́jọ́ ò tí ì bẹ̀rẹ̀ rárá because magistrate court kò ní agbára láti gbọ́ kéèsì yẹn. Wọ́n kàn lò ó kẹ́ ẹ má bàa sọ pé wọ́n detain wọn illegally. Ilé ń tán ṣe tábí ní ká lọ mọ́ wà ń bẹ̀ yẹn. On the 14th gẹ́gẹ́ ni ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ and the case has been transferred to DPP, Department of Public Prosecution. Ibẹ̀ ni wọ́n ó ti sọ irú ẹ̀sùn gangan tó fẹ́ fi kàn wọ́n, sẹ́sùn apànìyàn ni, sẹ́sùn ìdìtẹ̀gbàjọba ni, sẹ́sùn gbani, sẹ́sùn àwo ni. And don't forget, they are all serving under the state government. Ṣẹ̀rípa nílò láti bẹ̀ gọ́vnọ̀. Gbogbo ẹ̀yin tá ń sign, tá ní wọ́n máa sign petition. We don't need that. The petition will take us nowhere. Because kò síbi náà ní àgbáyé tẹ́ máa ní minor kú. On an occasion that some things must be provided and are not provided. Tí nǹkan yẹn wá ṣẹlẹ̀, táwa ní wípé kí ni àfi ká máa bẹ̀bẹ̀. Ẹ̀bẹ̀ lọ̀rọ̀ wá kàn, agídí kọ́, oògùn ọ̀ràn, ká bẹ̀jọba ká sì bí Ọlọ́run. Ẹni tó lọ́run èé bẹ́ẹ̀ yàn má tanra rẹ o. Bàbá ṣe ń bí Ọlọ́run, á wà á máa bí àwọn tó lọ ń kó àkóso lé lọ. Ẹ dákun. Ìdí nìyẹn tí mo fi continue láti máa pariwo kábíyèsí Ọ̀nìrìṣà. Ẹ má dá olórí Naomi dá. Ẹ má wo ti ìyá olórí Naomi tí ń sọ̀rọ̀. Ẹ má wo tẹ̀gbọ́n olórí Naomi tí ń sọ̀rọ̀. Ẹ wo tàwa ọmọ Yorùbá.
ẹ wo ti Prince Tadéníkáwò Ògúnwùsì tó jẹ́ ọmọ bíbí inú yín ẹ rí i pé ọ̀dọ́ ni ọmọ léńjeléńje. We understand your plight. I understand ìdí tẹ́ ẹ fi káwọ́rọ̀ díẹ̀ lórí ẹ̀ tọ́dọ̀ mi ò ní lẹ́ káwọ́rọ̀ èmi nígbàgbọ́ pé ẹ̀ ń gbègbèsẹ̀. Yes, èmi nígbàgbọ́ bẹ́ẹ̀. Kábíyèsí àrólé Oòduà ẹ má jẹ́ sàgbà ó fọ́ kẹ́ ẹ tó ṣègbìyànjú o. ẹ rántí kábíyèsí bàbá jòǹgbé ká má jòǹgbé. a rí ibi tí olórí Naomi ti gbà yín gbà òjò. ẹ̀yin ọmọ Ìbàdàn a rí ibi tí Alhaji Oriyomi Hamzat ti gbà yín nígbà ẹ̀rùn. ẹ wá já dìde ẹ já ṣùgbọ́n Alhaji Oriyomi Hamzat. So many people are saying we go to the prison. You're going to the prison is meaningless if the truth must be told. Kí ló lọ ṣe prison? Àní ẹjẹ́ gbogbo wa afẹ́fẹ́rìtì afẹ́fẹ́ yẹ̀yẹ̀ fẹ́fẹ́rìtì lásán lèmi ka ẹ́. I was in prison yesterday tá ń ránṣẹ́. Prison rẹ tó lọ so sọpọ̀ fẹ́ràn Alhaji Oriyomi Hamzat ju àwọn tí ò lórí ọ̀fẹ́ àti lọ prison lọ ni. Bí gbogbo wa ṣe láàfẹ́ràn Alhaji Oriyomi Hamzat tó bí ṣe ń ran gbogbo tí ń ran tọmọdé tí ń ran àgbà lọ́wọ́ tó káàkiri gbogbo ilẹ̀ Yorùbá torí mi ní Ìbàdàn nìkan ìgbà tí wọ́n ní wọ́n lọ rìmáǹdì wọn sí prison èé ṣe táàrí nínú wa ká sọ pé no Alhaji Oriyomi Hamzat ẹ̀yẹn máa lọ lé ẹja lọ rè bá yín sẹ́wọ̀n. Rọra ṣe anybody tó bá fẹ́ ṣoore kó rọra ṣe. Oore l'Alhaji Oriyomi àti olórí Naomi ṣe tó bí mọ́ wọn lọ́wọ́ yìí. anífẹ́ rẹ ẹ wá fẹ́ mọ́ fàlájì cash out irú ìsọyẹ kó rí bẹ́ẹ̀ rándanrànda ẹni ayé ti pàtì àwọn ń sọ̀rọ̀ Alhaji Oriyomi Hamzat táyé bá máa ń ṣe bẹ́ẹ̀ lu yín àwa ikọ̀ ọmọ ti alẹ̀ no matter what. Kí ló Alhaji Oriyomi Hamzat ti ṣe fún ẹ ṣọ ẹ kó rí bẹ́ẹ̀ go and stop it. Ìgbà yẹn náà bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn tó ń gbé olóyè Sunday Igboho ṣà tó ń gbé ní Sunday Kútọ́nù. Ó ní yóò kan tó ń gbé bàbá bá ń yá Akíntóyè nígbà yẹn kí ló dé tó agbẹ́tọ̀ bá ti rí ẹni opportunity báyọ̀ fẹ́ máa fi mékì owó ni. Tá ń ránṣẹ́ tá ń gbéṣẹ́ bí ní ọlọ́ tọ̀ lọ rèé jókòó jẹ́ akọ̀ṣẹ́ méjì ilẹ̀ Ìbàdàn àìgbé ọsẹ́ pè dànù. Stop ṣe bẹ́ẹ̀ o. Ẹni tí ọba lè bá wa bẹ̀bẹ̀ f'Alhaji Oriyomi Hamzat kọ́ sẹ́nu ẹ̀ báyìí as from today pè lámọ̀ fún yín. I will volunteer myself. Tí n bá rí kódà kan sọ fún akẹ́ kájọ lọ rèé dọ̀bálẹ̀ bẹ gómìnà. Àní k'Alhaji Oriyomi Hamzat àti olórí Ìṣílẹ̀kùn Ọlá Naomi àti principal ó jáde ẹjọ́ nítorí pàṣẹ láfẹ́ràn orí Alhaji Oriyomi Hamzat tó sáfẹ́ràn rẹ̀ ju mọ̀lẹ́bí ẹ̀ lọ. Àtìgbà t'Alhaji Oriyomi Hamzat tó ti wà ń bí ọwọ́ àdákun ìwọ ọkùnrin tó fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ lè má gbọ́ kọ́kọ́rọ́ alátẹ ẹ̀ súnmọ́yàwó yín. Ìwọ obìnrin tó gbé bíi tí báyìí lọ́ọ́ gbé rédíò sí láti gbọ́hùn Alhaji Oriyomi Hamzat lórí kọ́kọ́rọ́ alátẹ dákùjọ nítorí ọlọ ìwọ àtọkọ rẹ ṣe nǹkan kan ọ jẹun níjọ́ ọdún kí la wá ń tẹra wá fún táwa ń ṣojú ayé ẹjẹ á bẹ̀bẹ̀ ẹni ọba yìí á dọ̀bálẹ̀ fún ẹjẹ á dọ̀bálẹ̀ the governor mean it mẹ́tara yín he owns the state òun ló ní ìpínlẹ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí òun sì ní constituted authority of Oyo State. And meaning of constituted authority means when you are legally in a position of power, legally in control of a domain. Ní mo ṣe wà lórí àga yìí lórí Omiyale Media TV èmi ní constituted authority mi iléeṣẹ́ mi. Àṣẹ tí ń bá pa ọ̀sẹ́ni lè yẹ̀mí lọ́wọ́ ẹ̀ wò. Àfi ká bẹ gómìnà náà
gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé ọmọ Látòkunbọ̀ ọmọ Látúbọ̀sún sọ́rí ẹ dákun ẹ jèbùrẹ́ awo olùgbẹ́bẹ̀ ó tó ká ẹ bínú àmọ́ ẹ dákun ẹ fọwọ́wọ́nú lórí ọ̀rọ̀ Alhaji Oriyomi Hamzat pẹ̀lú olórí Sílẹ̀kùnọlá Naomi ẹ dákun gbogbo àwa ọmọ Yorùbá lẹ́ni máa bá a bẹ̀yìn ẹnu mi ń rùn láti bẹ̀yìn mélòó lára mi àmọ́ ẹ gba 55 million plus ọmọ Yorùbá kẹ́ ẹ fi gbẹ́bẹ̀ wa ọ̀nìrìṣà mo sọ yìí mo dúró ná tọ́ra sọ ju ọ̀rọ̀ ní díjà lẹ̀ èyí tí mo sọ yìí ó yẹ kó ti yé wa so yẹ kó rí bẹ́ẹ̀ this should be your last warning ó ti di mẹ́ta báyìí ìgbà tó ṣe show tó bẹ̀rẹ̀ sí ní yàkàyàkà bàbá Professor Banji Akíntóyè ìgbà tó ṣe show tó bẹ̀rẹ̀ sí ní yẹ̀yà olóyè Sunday Igboho tó pè ní Sunday Kútọ́nù Alhaji Oriyomi Hamzat ohun tó rèé o lọ́ọ̀rì sàgbéjọmọ́wọ́ ibẹ̀ kọ́ ó rí bínú Ọlọ́run I want you to reply me if you tó ọba tó bẹ́ẹ̀ tó ọba tó bẹ́ẹ̀ sọ ẹ kó rí bẹ́ẹ̀ reply me I'm not here for frankers mi èyí sì ṣe bọ̀ lórí ọ̀rọ̀ Alhaji Oriyomi Hamzat àti olórí Sílẹ̀kùnọlá Naomi kéèyàn ká má gbé frankers wá o ẹ má fi wọn pawó tá ẹ bá fẹ́ kálálẹ̀ ilẹ̀ Ìbàdàn bínú sí yín tá ẹ bá fẹ́ kí Oòduà kó bínú sí yín because they never meant bad fún àwọn ọmọ they meant well. kí Ọlọ́run nínú àánú ẹ̀ kó bá wa fi ọwọ́ tọ́ ó kan àyà gómìnà kó bá wa fọwọ́ tọ́ Alhaji Oriyomi Hamzat àti olórí Sílẹ̀kùnọlá Naomi pẹ̀lú principal kí wọ́n rí àánú ìpínlẹ̀ Ọ̀yọ́ gbà àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. You can message me on WhatsApp 09036371643 09036371643. You can also help me with data if you think I said something meaningful. Ẹ bá rí pé ní tí mo sọ mọ́pọlọ dání ẹ ṣe data fún mi. Tẹ́ bá rí pé mọ́pọlọ dání. Ẹ ṣe data fún mi. Ọ̀pọ̀ àwọn èèyàn sì ń pè mí lórí ọ̀rọ̀ òpònú ọmọ dẹ̀dẹ̀rìn amukun mẹ́ka ọmọ Portable yẹn ó ti ṣiṣẹ́ o but I'm not discussing that tonight. Màá bẹ̀ Ìbàdàn á punish ẹ̀ but ẹ má jà respond sí mọ́ skit maker ni ọ̀dẹ̀ ni amukun mẹ́kọ ni aláìnílàákàyè ni ọ̀tí yàrá nílàákàyè ni kò bí àwọn babaláku bàbá ẹ̀ ọ̀rọ̀ ọ̀lẹ̀ Ìbàdàn kó tó máa yọ ẹnu tó wá wọ stúdíò ìwọ tó ń bẹ̀bẹ̀ láì gbẹ́bẹ̀ ká dáa fún ọ. a kọ́ lẹ́kọ̀ọ́ ńlẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ bá ṣe orin táwọn bá gbọ́ ọmọ ńbàdàn táwọn play rẹ̀ táwọn sì gbé ọwọ́ Ìbàdàn fún ṣòó tí ẹ ta after Lagos Ìbàdàn ló kù. bó ṣe jẹ́ nìyẹn. Olúwo màá sọ̀rọ̀ ń parẹ́ bọ̀ kì í ṣòro yìí. At Islamic high school
35 innocent souls were lost. Ọlọ́run jẹ́ káríwé ẹ̀mí ní Ọ̀yọ́ State o. Quite a number of people, they've been reaching out to me, saying, oh, this thing happened in Anambra State. It happened also FCT. Nobody went to jail. Why is it in Oyo State that some people are going to jail? I said, well, Oyo State is not Anambra State. And no matter how highly placed, justice must be done. Judiciary one day, it's in their court. If you think you can grant bail pending the trial, I don't have anything against it. But trial, the people must go on trial. So, people come to me, and I've been saying to them, Oyo State, even if this entire country decides not to follow the rule of law, Oyo State will follow, we will dare to be different. We will follow the rule of law. Tọwọ́ sọ̀rọ̀ àrẹ dẹni àtítọ́ náà wò. ẹ ti gbọ́ bóyá rí nìyẹn ẹ̀gbọ́n tí gómìnà sọ bó tó tó plane àánú la nílò ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà ẹ̀yin tẹ́ wà ní London ẹ̀yin ìránṣẹ́ èṣù tẹ́ ń rírì kúrì ẹ lọ stop ẹ o kẹ́ má bàa rí ìbínú Ọlọ́run àwọn tó yẹ kí ìjọba hold responsible irú pastor Tibetan àbí prophet Tibetan tó lòun ti rí ní tí ó ṣẹlẹ̀ pé wọ́n fún ọmọ ọlọ́mọ ṣètùtù ni irú wọn ó yẹ kí ìjọba invite wọn tẹ́gbọ̀n ti rírú eléyìí tẹ́lẹ̀ kí wàá ní wọn sọ fún ajápá lámì ètùtù tí wọ́n fẹ́ ṣe nìyẹn àwọn ẹni bí ẹ wo ó dàbọ̀.